community wọn bá ti bàjẹ́ ilé ẹnìkankan ní bàjẹ́ tí ilé ẹnìkankan ò bá bàjẹ́ ìjọba àbílẹ̀dù kò ní jó ọlọ́run jó bàjẹ́ o apẹtẹ ò ní bàjẹ́ o ìlú Ìbàdàn ó lálàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́. Mo kí gbogbo wa nínú ìkànnì olóríire pé àpò ojúmọ́ ọ̀sẹ̀ yóò pé wa àbọ̀ ó dájú lórí wa ara àná gbà. Ẹ má bínú pé ẹni tí mo sẹ́ndì mi tètè sọ ìtumọ̀ rẹ̀ mọ̀ kí ìṣògbò wa la gbọ́ yíbò rò péré ó bá mi lẹ́fù jà ní ó já mi láyà kò tiẹ̀ jẹ́ kí èèyàn mọ̀ bí a ṣe fẹ́ ṣe. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá àná ni family meeting wa àwa retí alága family meeting wa la wá pé wọn ó wá jẹ́ kó yé wa pé ìṣẹ̀lẹ̀ kan ló ń ṣẹlẹ̀ ládùúgbò àwọn. So ìgbà tá a parí meeting tá a débẹ̀ obìnrin tó sọ̀rọ̀ yìí òun la bí pé bó lọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ òun ló ṣàlàyé. Ọ̀rọ̀ yẹn dá lórí àwọn sabola àti àwọn tó ń ra condemn phone. Ìyàwó landlord mẹ́ta wọ́n dún ní junction wọ́n jọ ń dàpara ni wọ́n rí ara condemn phone. Ìkan náà obìnrin yẹn wá pé condemn òun láwọn fóònù tó ti bàjẹ́ tó fẹ́ tà ó wá pe ọmọ ẹ̀ pé lágbájá bá mi lọ mọ́ fóònù yẹn wá nulẹ̀. Ọmọ wa wọlé ó wá jáde wá padà pé mọ́mí òun ò rí. Bàbí ìyàwó anúdà òun máa lọ mú nǹkan wọn ṣe mà àwọn obìnrin méjì tájọ́ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọn bá wọlé wọn lọ olómi ló ní fóònù tó fẹ́ tà òun bá wọlé pé kò lọ mú fóònù wa ìgbà tó máa jáde kò wá rọ́mọ rẹ̀ mọ́ Haúsá nìkan lórí. Wọ́n á bèèrè Haúsá pé ọmọ òun tó dúró tiẹ̀ dà yẹn lóhùn rọ́mọ ọmọ tó gbà. Obìnrin yẹn pé ìyá alágbádá ọkọ sọmọ mi wà lọ́dọ̀ ní òsì lọ́dọ̀ wọn pe ọmọ ẹ̀yẹ kejì sọmọ mi wà lọ́dọ̀ ní à tí bá jọ wà tí bíta bẹ́ẹ̀ ló wà sí wọn bá bẹ̀rẹ̀ sí ń pariwo. Alága family meeting wa tó òun ò tí ì rọ́kàdà títì ariwo tó gbọ́ ló fi padà tí mo sọ ìlérí afẹ́lẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn ni o àwọn bó wọn bá pariwo àwọn bọ́ọ̀sì bá jáde wọn wá na ara condemn phone wọn nà èrò pọ̀ lórí ẹ̀. Àwa ni ká máa mú lọ sí station kan máa pa o. Ọba jẹ́wọ́ pé kódà ó fòkà ìhàwọn lọ́wọ́ rẹ̀ pé òkà ló ṣiṣẹ́ ni pé ṣùgbọ́n náà mọ́ ti jìn tí wọ́n bá fẹ́ kọ́ ọmọ ẹ̀ padà kankan náà lè ṣe. Ó bá ní kí ìyá ọmọ kó gbé ọmú apá àlàáfíà rẹ̀ jáde òun ó gbẹnu sí òun ó fà á tó ń bá ti fà á ọmọ yẹn padà wá. Ìgbà tó alága sọ̀rọ̀ ẹ̀ bó wá ti rẹ́rìn látànà pé òrè lélẹ́yìí o bẹ̀tì má bọ́ lọ́rọ̀ bàbá ọmọdé ó ní tó bá jẹ́ ẹni pé kíyàwó òun ṣe kọ́ ọmọ òun ṣáà ti padà àbọ̀ ti pè wá láàárọ̀ yìí pé ìyá ọlọ́mọ ti padà ṣe tí Haúsá ni ó ṣe o ṣùgbọ́n bá Haúsá ti gbẹ́nu sí ọmọ àlàáfíà ìyá yẹn tó fà báyìí àtàwùsá àti ọlọ́mọ wọn ò rí wọn mọ́ láàárọ̀ yìí o. Òbí wọn ṣe wá pè mí bálága family tá ṣe wá pè mí kábàá ló máa ṣe ládùúgbò àwọn báyìí ọ̀rọ̀ àná yẹn mà ti di lílà ìyá ọlọ́mọ mà ti padà gbọ́ mú síta Haúsá ti padà gbẹ́nu sí o àtàwùsá o àti ìyá ọmọ o àtọmọ o wọn ọ̀rẹ́ ẹ̀mọ̀kan tí ń wọ́n ọmọ látànà tiẹ̀ tẹ́lẹ̀ Haúsá àti ìyá ọmọ tó ti parẹ́ báyìí wọn rí wọn mọ́. Òmùfọ̀ bí mo ṣe wá gbọ́ ṣe pè mí tán ìtara ẹ̀ mo fọ́ọ̀dì voice note yẹn sínú ẹgbẹ́ mo mọ̀ pé yẹ kí n sọ ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n ṣèmi náà káyìífì. Alága family meeting wa ń sọ ń parọ́ ká máa bọ̀ ká kí la fẹ́ lọ ṣe ẹ jọ̀ọ́ ṣé mo pé wọ́n túbọ̀ gíláàrí wọ́n yọ wáyà là ń sọ tẹ́lẹ̀ kí la fẹ́ ti sọ̀rọ̀ àwọn Haúsá iṣẹ́ burúkú ń bẹ lọ pé ọ̀nà tó jìn o àná alánà yìí ni o bọ̀dá mi tí mò ń sọ yìí tá a bá wọlé láti challenge mírí àbí tí MTN office wà yẹn tá a bá lọ àwọn inú àwọn estate kan wà nínú yẹn ibẹ̀ lọ́dọ̀ rẹ o ojúlẹ̀ lákàn fi sọrí o eléyìí ó pè fún àpérò ńlá o gbogbo ara rẹ̀ mọ̀ pé ìṣọwọ́ táwọn condemn phone bólà yẹn tán ṣe ń pọ̀ nínú community wa ń sìn ó kọjá àfẹnusọ o. Ìyẹn mo ní kí n fún ilé ní information yìí Ọlọ́run já sọmọ nù àwa náà ní sọnù o. 8
5/2026 aago. ṣé gan ni ẹ̀yin olólùfẹ́ wa a kí yín pé ẹ kálẹ́ akátàárọ̀ ẹ má bínú sí wa wípé voice note ta fi bẹ̀rẹ̀ yẹn pé lára àwọn voice note tí a ti play before ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti mọ̀ tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ tí a ti rójútu ẹ̀ dandan náà ni ká sì máa sọ̀rọ̀ ń pa ẹ̀ ìyá ọmọ àti haúsá ṣapólà tí ó pòórá ìbéèrè wa ni pé ǹjẹ́ a ti rójútu ẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire? The answer is no. Mi sure pé wọ́n ìmọ̀ whereabout di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n kàkà kí ó yẹ kí àwa ọmọ káàárọ̀ òjíire ká ṣera wa lóṣùṣù ọwọ̀ ká ṣera wa lọ́kan a rí wípé togun tìjàtìjà tìkùmọ̀ ni a máa ń yọ síra wa ní ìlú ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí a rí pé ó ti dogun ó ti dìjà débi wípé ẹ̀mí ìkan lára ọ̀dọ́ wa ó mà ti jọ́lọ̀ nípè kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Kí ni ká ṣe sí ọ̀rọ̀ Yorùbá? Kí ni ká ṣe sí ẹ̀ka lẹ́lẹ́kan sí ẹ̀bẹ̀ tí ń wọlé ẹ̀kọ́ bá gbọ́ iléeṣẹ́ bọ̀tì ẹ bá wa máa tẹ̀ ọwọ́ tẹ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí o ẹ bá a ṣe ẹ bá a fi sí gbogbo àwọn ìkànnì kí àwọn èèyàn tó darapọ̀ lálẹ́ ká tó jọ ṣe. Àwa ọmọ káàárọ̀ òjíire ǹjẹ́ ìrìn àjò tí à ń rìn yìí ǹjẹ́ ó lè pè wá báyìí? Ìbéèrè ni o, àwa ò kì í ṣọlọ́run. Ìjẹ́ ìrìn àjò yìí ǹjẹ́ ó lè já sí ibi tó dáa? Ǹjẹ́ ó lè já sí ibi tó dáa? Nítorí pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun right now akọ́dù ń lérí, ẹgbẹ́ òṣèlú APC náà ń lérí, ẹgbẹ́ òṣèlú ADC àwọn náà ń lérí. Wọ́n ní ohun tó bá gbà làwọn ò fi fún ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí a dẹ̀ jẹ́ ọmọ ìyá kan. Ó wá di wípé ká máa gbógun tira wa, ká má tiẹ̀ rántí pé ogun kan mà ṣì wà ńlẹ̀ tó jẹ́ ogun àwọn amúnisìn Fúlàní tí ó yẹ ká dojúkọ. Kàkà tí a fi máa dojúkọ ọ̀rọ̀ ogun Fúlàní nítorí pé èní kọ́ ni Fúlàní ti ń dọdẹ wa. Fúlàní ń dọdẹ wa níwájú lẹ́yìn. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ bàbá mi, kí ló dé tó jẹ́ pé ọdẹ ara wa ni àwa wá ń dẹ kiri tó wá di wípé kí ọmọ Yorùbá wa máa fi kú kí wọ́n máa fi wára wọn kiri? Látàrí pé a fẹ́ ṣe kíni? Látàrí pé a fẹ́ ṣòṣèlú tàbí àṣòṣèlú, kí ló yẹ kó fà á? Kí ló yẹ kó fà á? Ìtẹ́ bó ṣe ń tẹ̀síwájú yìí ṣé ó lè so èso rere fún ilẹ̀ káàárọ̀ òjíire? Ìbéèrè ni o, ṣé ó lè so èso rere fún ilẹ̀ káàárọ̀ òjíire? Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ aburú tí ó ti ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá a rí nǹkan kan ṣe sí. Àwa ń yọ kùmọ̀ mọ́ra wa, à ń yọ kùmọ̀ mọ́ra wa, à ń yọ̀dá mọ́ra wa, àwa ń fi àwa fi kùmọ̀ a fi ń léra wa kiri.
má jẹ́ kí ilẹ̀ káàárọ̀ oòjíire kó bàjẹ́. A máa ń ké. Ǹjẹ́ ìṣẹ̀lẹ̀ abàmì èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi, níbi tí a ti rí àwọn atiláwí tí kò sẹ́ni tó mọ ẹyẹ tí ó ṣù wọ́n, tí wọ́n ti lọ sí inú ṣọ́ọ̀ṣì ẹnu mi àgọ̀, tí wọ́n ti lọ sínú ilé ìyá kan nípínlẹ̀ Kogi, tí wọ́n dẹ̀ bá ọ̀dọ́mọdé ọmọ ọdún 12 wọ́n bá nú ilé náà níbi tó ti ọmọ náà ti ń se oúnjẹ, ibi tó ti ń so oúnjẹ tí ó máa jẹ lọ skul láàárọ̀ kùtùkùtù. Ìkẹta, ó wá di pé wọ́n gbé ọmọ náà, wọ́n gbé lọ orí bẹ́ẹ̀dì, wọ́n gbé láti kíṣìn, wọ́n gbé lọ orí inú yàrá ibùsùn wọn. Wọ́n dẹ̀ mú ọmọ náà, wọ́n dú ọmọ náà lọ́rùn. Ẹ̀jẹ̀ ẹyọkan ò ta sí orí bẹ́ẹ̀dì ibi tí wọ́n dò sí. Wọ́n gba ẹ̀jẹ̀ ẹ̀ lọ. Wọ́n gba ẹ̀jẹ̀ ọmọ tá à ń sọ yìí, wọ́n gbà á lọ. Ṣé àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tí ó ń ṣẹlẹ̀, ṣé kò yẹ kí a tiẹ̀ bójútó? Ṣé kò yẹ kó ní hello. Ẹ má bínú sí wa, à ń try láti pe ìlú Ekirin Adé láti mọ sáfíìsì yẹn ò dáa. A fẹ́ mọ ibi tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ láburú. Brọ́dà mi Ọláwálé ẹ̀ka lẹ́sà, ẹ ṣé gan ni sà, àjọ ń ṣe ni. A fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà
Yes, ẹ káàbọ̀ padà. Ìpè náà la pè tí a ti kọ̀nfàmù pa ìṣẹ̀lẹ̀ yẹn. Bóyá wọ́n ti mọ aláborí àwọn ẹni burúkú tí ó ṣiṣẹ́ láabi náà. Ìṣẹ̀lẹ̀ tí à ń sọ̀rọ̀ nípa yìí, ọ̀dọ́mọdé ọmọ ọdún 12. A kú weekend sir, brother mi. Weekend ní òní weekend wa o, àmì àṣẹ Èdùmàrè. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa yìí, ẹ̀rín ìgboro gangan ní ilé àwọn ọmọ náà. Ẹ̀rín ìgboro ni ọmọ tí a dẹ̀ ń sọ̀rọ̀ nípa yìí, ọmọ tí wọ́n fi ti girama ni. Ọ̀dọ̀ girama ló ń gbé. Ìyá ẹ̀ ń gbé lẹ́kọ̀ọ́, Èkó ni ìyá ẹ̀ ń gbé. Òun gbé lé ọ̀dọ̀ girama lé abúlé wọn tí ṣe Ekìnrin Àdé ní ìpínlẹ̀ Òkun, Kogi State. Wọ́n ní báwọn atiláwí tá à ń sọ yìí, ṣe ti ń gbọ́ mi ń sìn. Ókè, ìgbà tí mo mú tùlẹ̀ kan mò ń kọ́ Ekìnrin Àdé láti kọ̀nfàmù ìṣẹ̀lẹ̀ aburú tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ ní Ọláwálé. Èmi ni mo mú tẹ̀, mo ti mú tẹ̀ ń sìn. Mo níbi ẹjọ́ ṣe ti wá ń gbọ́ mi loud and clear ń sìn. Tó bá yẹ pé ẹ ti ń gbọ́ mi, ẹ bá mi tẹ yes ẹjọ́. Ẹjọ́ ẹ kàn jẹ́ ká mọ̀ pé ẹ ti ń gbọ́ mi. Kó má kàn jẹ́ pé mò ń sọ̀rọ̀ sínú afẹ́fẹ́ dànù tí ẹ kàn tí ẹ gbọ́. Tó wá jẹ́ pé ẹ ti ń gbọ́, ẹ bá mi tẹ yes. Now, ká máa bẹ́tò lọ. Ọmọ náà wà nílé láàárọ̀ kùtùkùtù. Ó ń ṣe oúnjẹ tí ó fẹ́ jẹ lọ school. From there, àwọn atiláwí tá à ń sọ yìí ni wọ́n dé. Ẹ̀rín ìgboro kì í ṣe ilé tí wọ́n kọ́ sínú igbó. Ilé tí a tún sọ̀rọ̀ nípa yìí, ó ní fẹ́ǹsì. Ilé fẹ́ǹsì ni tí fẹ́ǹsì ẹ̀ ga dáadáa. Nígbà tí wọ́n wọlé ti ọmọ náà, ókè, ṣé gan ni Mr. Ọláwálé, mo trust yín sir. Ọwọ́ tẹ̀ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí àṣẹ Èdùmàrè. Wọ́n ní wọ́n wá gbé ọmọ náà. Ẹjọ́ ẹ bá wa share, ẹ bá wa gbọ́ lé share button. Torí pé ìṣẹ̀lẹ̀ lọ́tún lósì tó kàn ń ṣẹlẹ̀ yìí, ó ti ní agbára jù. Wọ́n wá gbé ọmọ náà àkọ́dítò. Wọ́n ní wọ́n gbé lọ nú yàrá. Nígbà tí wọ́n gbé dénú yàrá, wọ́n gbé sórí bẹ́ẹ̀dì. Wọ́n ní wọ́n dú ọmọ yẹn, wọ́n gé ọ̀fun ẹ̀. Wọ́n ní bí wọ́n dẹ̀ ṣe tó, wọ́n ní ẹ̀jẹ̀ ẹyọkan kò tánlẹ̀, kò sí kankan tó tánlẹ̀, kò sí kankan tó ta sí orí bẹ́ẹ̀dì ibi tí wọ́n dúbú ọmọ yẹn sí. Wọn ò dẹ̀ rí traces ẹ̀jẹ̀ kankan di bí a ṣe ń sọ̀rọ̀ yìí títí di tí a ṣe tán sìn, tí a ṣe fi tàtú kọ̀nfàmù síwájú sí pé ní Ekìnrin Àdé, ǹjẹ́ ẹ tiẹ̀ ti gbúrò ẹ ṣe gan ni bàbá mi Mr. Ọláwálé. Ọwọ́ tẹ fi tẹ ní fi gbọ́mọ sí. Àti gbogbo ẹ̀yin tẹ́ ti share, ọwọ́ tẹ́ fi tẹ ẹ̀ ní fi gbọ́mọ sí. Now, a pè wọ́n wípé ǹjẹ́ ẹ tiẹ̀ ti gbúrò àwọn atiláwí tí wọ́n ṣiṣẹ́ láabi náà. Ǹjẹ́ ó ní information tí ẹ ti gbọ́ ní ìlú Ekìnrin Àdé? Tí ẹ bá gbàgbé, ìlú Ekìnrin Àdé jẹ́ ìkan lára àwọn ìlú tí a lọ visit ní ìpínlẹ̀ Òkun, ní Kogi State ní àìpẹ́ yìí pẹ̀lú bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ekìnrin Àdé ó jẹ́ ìlú kan tó súnmọ́ ìlú mọ́mì wa kan
mọ́mí Ellen ó súnmọ́ bẹ̀ dáadáa. Nígbà tí a gbọ́ ìṣẹ̀lẹ̀ yẹn báyàn lọ́kàn jẹ́ gan. Ọmọ 12 years kódà bí òtẹ̀ tún jẹ́ ọmọ 12 years. A dẹ̀ ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ní Kogi State, very close to Èkìtì. Ìlú yẹn ni tẹ́ bá ti kúrò ní Èkìtì, tẹ́ bá ti kúrò ní Òmò Òkè Èkìtì tí ẹ dé boundary, ẹ máa dé Ìyàmóye. After Ìyàmóye yẹn Ìkìrè àdé yẹn lẹ máa kàn. Second town sí Èkìtì State ni, that is omi pé second boundary Ìkìrè àdé. Ìlú Fálékè, ẹni tí ó yẹ kó ṣe gómìnà Kogi tí Dino Melaye tó fi lọ tà fún Ìgbìrà ńgbà yẹn, tẹ́ ẹ bá gbàgbé, tó fi lọ ta Yorùbá bí tiẹ̀ tó fi lọ tà fún Ìgbìrà. Ìlú yẹn ni ìṣẹ̀lẹ̀ láburú tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ló ti ṣẹlẹ̀. Lẹ́ẹ̀rín ìgboro, láì ṣe ilé tí wọ́n kọ́ ti igbó. Ọmọ Yorùbá, a ní kì í ṣe àsìkò tá à ń yọkùn mọ̀ mọ́ra wa kọ́ lélẹ̀. A ní kì í ṣe àsìkò tá à ń torí ipò òṣèlú ká máa bára wa jà kọ́ lélẹ̀. Ọmọ Yorùbá ẹ dìde, ọmọ Yorùbá ẹ dìde, ọmọ Yorùbá ẹ dìde, ẹ dìde. Ta ni a mọ̀ tó máa kàn lọ́la? Ọmọ Yorùbá ẹ dìde. Ẹ má jẹ́ káwọn pípù yìí run ilẹ̀ Yorùbá tán. Ọmọ Yorùbá ẹ dìde. According to court mo ṣe make tán yẹn, now mo pe àwọn èèyàn wá ń bẹ̀ ni. Àwọn tí wọ́n sọ fún mi ni wípé ẹ̀yà ara ọmọ náà ti wà ní mọ́ṣúárì, ìpè ṣùgbọ́n ìgbésẹ̀ ti ń lọ, ìpè kódà ó ná wọn orò kan àtòrò kan tí a ní lè sọ lórí afẹ́ tí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe. Mo jẹ́rìí Ìkìrè àdé, mo jẹ́rìí Ìkìrè àdé. Àwọn tó ṣiṣẹ́ yẹn wọn ò lè lọ bẹ́ẹ̀. Mo dẹ̀ jẹ́rìí àwọn ọba tí wọ́n wà ní ìpínlẹ̀ Ògùn, mo jẹ́rìí wọn. Lóòótọ́ kò síbi tí ò ti sí gbólóhùn asọ̀ nílẹ̀ Yorùbá o, kò síbi tí ò ti sí gbólóhùn asọ̀. Ṣùgbọ́n gbólóhùn asọ̀ tí ó wà ní àwọn ìlú tí wọ́n jẹ́ ti Yorùbá ní ìpínlẹ̀ Kogi náà, ó limit, yes. Àwọn ọba wọn jẹ́ àwọn ọba tí ibi tí mo wá láìkì àwọn ọba Òkun sí ni wípé àwọn ọba Òkun ló ń control olóṣèlú. Àwọn kan ń sá lọ jìnnìjìnnì lọ bá olóṣèlú ló ń sá wá bá wọn. Ẹni tó bá wá láti Kogi, ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ yẹn tó bá jẹ́ ẹni tó ń gbélé ni o, ẹ béèrè dáadáa. Àwọn olóṣèlú ló ń sá wá bá àwọn ọba tiwọn. Tọ́wọn olóṣèlú wọn bá ti wọnú ìlú wọn, fọ́ọ̀sì tó kọ́ máa ṣe ni pé wọ́n á kọ́ lọ fíṣítì kábíyèsí wọn. Bóyá ẹni tó ń ṣe house of rep àbí ẹni tó ń ṣe house of senate tó bá ti ń bọ̀ láti Àbújá, kì í ṣe pé á jókòó sílé tí kábíyèsí á wá lọ máa kí nlé. No, àwọn olóṣèlú, àwọn ọba tiwọn, wọn kì í ṣe yẹn. Ẹ béèrè lọ́wọ́ anybody, because kí ló fà á? Okunland is a very stubborn town tí mo dẹ̀ fẹ́ràn wọn. Wọ́n máa ń kọ èèyàn jẹ. Irú ilé tí a ní ó ṣẹlẹ̀ yìí, wọn kò ní lọ lásán. Mo jẹ́rìí wọn. Àwọn ibi tán bí àwa sí nìyẹn. À ń ṣọmọ ibẹ̀. Àwọn ibi tán bí wa sí nìyẹn. A mọ̀ ń pa àwọn ibẹ̀ yẹn dáadáa.
mo kí kábíyèsí Olú of Ekìrìn Àdé, mo kí yín bàbá, mo kí olórí láàfin, mo kí kábíyèsí lẹ́ẹ̀kan sí, mo ṣí fìlà forí adé o, kábíyèsí bàbá. Kábíyèsí, ẹ má jẹ́ kí àwọn àtìláwí kan da ìlú mọ́ yín lórí o. Ohun tí àwọn bàbá yín tí ẹ jogún ìyọ̀wọ̀n ìlú yìí lọ́wọ́ wọn, ohun tí wọ́n ń ṣe tìlú fi ń gún, ìgbésẹ̀ tí wọ́n máa ń gbé tìlú fi ń tùbà tó fi ń tùṣẹ, kábíyèsí ẹ bá wa gbé lé ìlú Ekìrìn Àdé. Ogun ìtàjẹ̀sílẹ̀ kò gbọdọ̀ tẹ̀síwájú. Ṣé irú ilé tó tún ṣẹlẹ̀ yìí, ǹjẹ́ ṣé a lè wá pè ní ìtàjẹ̀sílẹ̀ gan sí nígbà tó ti di wípé wọ́n ń pààyàn tí wọ́n fi ọ̀bẹ sí ọrùn èèyàn, tí wọ́n dúyàn, tí ẹ̀jẹ̀ yọ̀kan ò dẹ̀ tánlẹ̀? Kí ni ká ti pè é? Mo dánu dúró náà lé ti ìṣẹ̀lẹ̀ ti Ekìrìn Àdé nílùú Kogi State. Mo wá padà sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ǹjẹ́ ṣé bí wọ́n ṣe máa fi ògo ọjọ́ ọ̀la ilẹ̀ káàárọ̀ òjíire tí bá ṣe máa sọnù ní every day by day, Fúlàní á ṣe tiwọn, àwa náà á tún wora wa, á tún máa kọjú ìjà síra wa. Ṣé ayé ló ń ṣe wá ni àbáwa là ń ṣera wa? Ṣé ayé ló ń ṣe wá ni tàbí àwa là ń ṣera wa? Ẹ jẹ́ á bíra wa. Ṣé ayé ló ń ṣe wá ni tàbí àwa là ń ṣera wa ń sìn? Ẹ wo arákùnrin gbọ̀lọ̀jọ̀ yẹn, ọ̀dọ́ tí wọ́n pa ní ìpínlẹ̀ Ọ̀ṣun lénìí ní Ìkirè, látàrí wípé èmi ni ti Adémọ́lá Adélékè, èmi ni ti Apollo, èmi ni ti níbi tí a bá ọ̀rọ̀ ayé wa dé lénìí, èmi ò rí sìn pé ogun Fúlàní ni ìṣòro wa, nítorí pé èmi ò bìlífù pé ayé kankan ń ṣe wá this time around tí ò bá jẹ́ pé bí a ṣe jókòó tí à ń fi ogun jara wa, ohun tí à ń practice yìí, ìgbésẹ̀ tá à ń practice yìí, ó máa tó stage kan. In fact, ṣé Fúlàní tẹ̀ ṣì ń dọ́jì wá ń sìn, ó ṣì ń dọ́jì wá, a sáré wá padà. Ó máa tó stage kan, ṣé ipá ọmọ Yorùbá máa ká? Bó ṣe ń lọ ìṣépá ọmọ Yorùbá máa ká, nítorí pé the problem is that ẹni tó fẹ́ wá bá yín jà múra kalẹ̀ dé. Eléyìí tó wá jẹ́ bàbá bá rí ibẹ̀ ni pé ẹ tún wá ń kọjú ogun síra yín, ń bára yín jà.
the same ọ̀nà tí wọ́n tọ̀ nílùú Ìlọrin lọ́jọ́ kìíní àná. Brọ́dà mi Mr. Ọláwálé, ǹjẹ́ ìṣọ̀kan tí ẹni afẹ́ yìí ṣé àwa fúnra wa gan ṣé a fúnra wa fẹ́? Ìbéèrè tó yẹ ká máa bíra wa nìyẹn. Ǹjẹ́ ṣé ìfẹ́ tí ẹ̀yin ní sí Koikimedia títí dórí àwọn staff wọn nítorí pé ohun tí ẹ̀ ń gbọ́ lẹ́nu wọn ohun tí ẹ̀yin fẹ́ máa gbọ́ ni, kì í ṣe àwọn ìranù táwọn kan ń ṣe kiri, ohun tí ẹ̀yin fẹ́ máa gbọ́ ni. Bọ́tí àwọn kan wà, ohun tí à ń sọ ẹ̀ báyìí ọ̀tá wọn la jẹ́, enemy wọn la jẹ́. So báwo ni ǹjẹ́ ìṣọ̀kan yẹn ǹjẹ́ a fẹ́? Ṣé a fẹ́? Ẹ má jẹ́ ká gbàgbé o, ọgbọ́n tí àwọn ẹni bíi tí à ń sọ yìí tí wọ́n gbà tó fi gba Ìlọrin dèní lénìí, ọ̀nà kan ṣoṣo tó ń gbà náà nìyẹn o. Wọ́n dá ìjà sí wa lẹ́ẹ̀rín. Ẹ bá dẹ̀ wo ọ̀rọ̀ ṣẹ̀ríà lọ́sìn, òní àwọn Fúlàní fi ń dá ìjà sí ẹ̀rín wa. Wọ́n dá ìjà sí wa lẹ́ẹ̀rín ká máa bára wa jà, so that tá bá ti ń bára wa jà kò ní sí àyè láti lè challenge wọn nígbà tí àwọn bá wọlé finally. So Fúlàní ti gbé wa wò nílẹ̀ Yorùbá, wọ́n ti mọ bí ta kù sí, wọ́n ti mọ bá ṣe wé ètò, wọ́n ti wé wa lórí scale, wọ́n mọ oyè ìwọ̀n tí a gbé, wọ́n mọ ohun tó jẹ wá. Fúlàní á wá ṣalẹ̀ ńlẹ̀ Yorùbá, ìwà ìpáǹle la máa lù. Fúlàní á wá da màálù nílẹ̀ Yorùbá, ìwà ìpáǹle la máa lù. Fúlàní á wá ṣe bùrúdì ṣenjì nílẹ̀ Yorùbá, ìwà ìpáǹle la máa wù. Fúlàní á wá sí ilẹ̀ Yorùbá, á lò wá tango, ẹlòmíì á lò wá ta tomatoes lára wọn, ìwà ìpáǹle ni wọ́n máa wù. Àwa ò dẹ̀ lè lọ ilẹ̀ tiwọn ká lọ ṣe the same thing. Mo mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ báyìí, mo mọ̀ pé wàhálà tá ti padà ṣẹlẹ̀ nílùú Ìkirè, nítorí pé Ìkirè náà kò ń gbọ́ kò ń gbà ló pọ̀ jù mẹ́ o, kò ń gbọ́ kò ń gbà ni o. Mo mọ̀ pé ẹni ẹyọ kan tí wọ́n pa báyìí lé ní báyìí, mo mọ̀ pé oyè ẹ̀mí tá padà bọ́ sí Ìkirè tèmi mọ̀. Báwo la ṣe wá ní agbára àti ìjà tó bá di pé ọmọ àwa tá jẹ́ ọmọ ìyá tí a bá ní èdè àìyedè? Báwo ló ṣe wá easy fún wa láti mọ logic àti ìjà? Àwa mọ logic láti bá Fúlàní wí. Àbí eléyìí tí ó ń ṣẹlẹ̀ nílùú Ìkirè náà, ṣé Fúlàní náà
ló tún ṣe àkọlù yẹn, ṣe bí ara wa ni. ṣé àti wá sílùú yàgàn báyìí ṣáà àti sílùú yà báyìí. bọ́ra mi Mr. Ọláwálé, bóyá ṣé è ṣe pé ó ti ń sàn wọn náà, because ṣùgbọ́n ẹni tó bá gbé ohun tí a gbé dání yìí, mi rò bóyá ó yẹ kí a lè máa sọ yí pé dó a kò lè sọ jáde lẹ́nu nọ́mà pé ó sún wa, but kò yẹ kó rẹ̀ wá, kò yẹ kó rẹ̀ wá, nítorí pé tó bá délẹ̀ tán tí gbogbo wa ló máa dà, tí gbogbo wa ló máa dà, ọ̀run ń yàbọ̀ ni, kò ní yálé ẹnìkan, kò ń ṣe lé ẹnìkan. mo wo àwọn ìjà kan tó ń lọ nínú ọ̀rọ̀ yìí pé a fẹ́ ṣe àtìlẹ́yìn fún olóṣèlú kan nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ nsìn, ìlọ́tí wà tí pé mi lè fẹnu bà rárá, Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́, tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nsìn, tí pé a lè fẹnu bà. ìwọ̀nba ilé ta bá lè sọ ń bẹ̀ náà la máa sọ. ó tún yà mí lẹ́nu nígbà tí a tún gbọ́ wípé àwọn báńdíìtì tí wọ́n wá àtàkì Ìsẹ́yìn, wípé lára àwọn tí wọ́n mú lára wọn, wípé ọmọ Yorùbá tún wà lára wọn. ànádà wọn tún nìyẹn náà, ó wá di wípé Fúlàní kó bọn léwọ́ àwọn ọmọ Yorùbá, wípé ó yá ẹja lọ inú àwọn ìlú yín, ẹja lọ máa pa àwọn èèyàn yín, all because of ìlú tán fún yín, ẹ̀yin náà dẹ̀ tẹ̀lé wọn, ẹ̀yin náà bá wọn ṣiṣẹ́ papọ̀. ẹ jọ̀ọ́ kí ló ti wá fi yàtọ̀ sí ọgbọ́n àrékérekè tí Ánímì ń lò fún Àfọ̀njá lílọrin lọ́jọ́ kìíní àná? kí ló ti fi yàtọ̀ bẹ́yẹn? wọ́n ti wá sọ ọmọ Yorùbá di spanner. a kò ronú mọ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ láabi tó ń ṣẹlẹ̀ yìí, wípé àwọn ènìyàn tí ó ń ṣẹlẹ̀ sí ẹlẹ́ran ara bíi tiwa mà ní wọ́n. mo máa ń sọ all the time, ọ̀rọ̀ Fúlàní kò tó nǹkan kan, ìtì ọ̀gẹ̀dẹ̀ ni, kò tó nǹkan tá à ń yọ̀ lábẹ́. ṣùgbọ́n àwa fúnra wa, ǹjẹ́ àwa gan, ǹjẹ́ àti kùnà láti àwọn ibì kan, ṣé àwa gan ò ti kùnà sí? má bínú, wifi yẹn ti fẹ́ kú ni, ẹ sáré plug ẹ̀. ẹ má bínú sí wa, wifi yẹn wọ́n yẹ gbé yẹn ló nẹ́tíwọ̀kì ẹ̀ ṣe bákan. now ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adémọ́lá Adélékè àti
àwọn other candidate tí wọ́n wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣé bí ẹ ṣe ń lo àwọn ọ̀dọ́, ṣé ó bójúmu sí? Ṣé ó bójúmu? Ǹjẹ́ ó bójúmu? Torí pé oríṣiríṣi lakọ̀ọ́rí tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun right now. ẹ jẹ́ á rántí ọmọ ẹni tí wọ́n ṣe. Bàbá yẹn ní óòròyò óòyòyò Yorùbá ronú o. Ìjẹ́ àwa gan ìjẹ́ a tún nínú tá à ń rò mọ́ sìn? Ṣé a nínú tí à ń rò mọ́ sìn? Torí pé a mà lè nínú tá à ń rò ká máa kọjú ìjà síra wa. A lè nínú tá à ń rò kí Fúlàní máa wọlé ti àwọn èèyàn wa kó má sí ìgbésẹ̀ kankan tá gbé. Fúlàní ti ń finú igbó kalẹ̀ wá sí ẹ̀rín ìgboro, wá gbé ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé àṣà gbọ́mọ ẹdìyẹ. Mo gbà ládùúrà pé ilẹ̀ káàárọ̀ òjìrè kò ní dàrú o, ogun ò ní kúkú kó wa lọ. Gẹ́gẹ́ bí mo yẹn máa ń sọ ni, àwa ò ní jẹ́ kó sún wa, kò dẹ̀ ní rẹ̀ wá. Gbogbo rúgbó lọ rúgbó sókè, sálọ sókè dó báyìí láti àárọ̀ báyìí. Ọ̀dí ò pé a ṣe ń wọlé ni, a sì tún gbìyànjú pé a gbọ́dọ̀ tó dórí program. Kódà àná tó yẹ ká wá tí ò bá jẹ́ iná tí a ní lórí fóònù lánàá, àbá ṣe pàpà wá lánàá tó fi jẹ́ pé ọ̀gá ló padà jáde. Gbogbo agbára, gbogbo ipá táwa bá ní àásà látàrí pé kí ogun má kó wa lọ, látàrí wípé kí ilẹ̀ káàárọ̀ òjìrè kó má bàjẹ́. Ṣùgbọ́n ẹni tó bá wù kó tẹ́tí sí ohun tí ẹ̀mí ń sọ. Torí pé gbogbo ohun tí Fúlàní lè fi bá wa sọ̀rọ̀ yìí pé àwọn ń kógun bọ̀, àwọn ń bọ̀ tógúntógún ní o, wọ́n ń bọ̀ tìjàtìjà, gbogbo ẹ̀ ni wọ́n fi ń sọ fún wa. Ẹ dẹ̀ mọ̀ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ Fúlàní bandit, nǹkan tó lọ fà ni o. Wọn ò wá bá wa ṣeré rárá, wọn ò wá láti bá wa ṣeré. Ṣùgbọ́n bó ti wù kán sá tó, àwa la máa rẹ́yìn wọn. Ilẹ̀ káàárọ̀ òjìrè kò ní dàrú. A ní a lot of information tó yẹ ká pass, ṣùgbọ́n gbà mí àwọn kankan àtàwọn kankan ló máa ń ṣe okùnfà. Kò ní bàjẹ́ o. Ẹ ṣé gan ni o, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, tẹ́ ti bá wa ṣe, tẹ́ ti bá wa ṣe ẹ̀. Ẹ ṣé gan ni. Mo kí ọ̀gá mi Mr. OLAYOMI KOIKI, ẹ̀yin sọ ọmọ nù bẹ́ẹ̀ ni ẹ̀yin sọ aya nù. Ìgbòkègbodò yín kò ní já sórí asán, àṣẹ Èdùmàrè. Mo kí olóyè Adéyẹmọ Ìgbòho-òòṣà, kìínsà, bàbá ẹ̀ ní ṣubú dànù, ẹ̀ ní ṣílẹ̀tẹ̀,
aṣọ yìnyín kò ní fàya o àṣẹ. Bẹ́ẹ̀ ni mo kí bàbá wa olórí oko bámbà, bàbá Adébánjí Akíntóyè emeritus. Mo kí bàbá wípé wọn kalẹ̀, ẹ ti dàgbà báyìí, túbọ̀ máa dàgbàdàgbà sí. Ọwọ́ yín méjèèjì lẹ máa fi gba ẹ̀tọ́ wa fún wa nílẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ lè wá ní fojú sunkún ọmọ òun, àṣẹ Èdùmàrè. Mo kí yín, bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Mo kí yín Mr. Ọláwálé, ẹ ṣé gan ni fún ẹ ṣe ń bá wa jù ú, ẹ ń bá wa comment, tẹ́ ń bá wa ṣe, ẹ ṣé gan ni, àmọ́ lóore, àmọ́ lóore, ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni, ẹ̀yin ṣubú dànù, ó dára.